atọ́kùn ètò wa ní Fàájì FM 106.5 wọ́n máa flow lọ́jọ́ Monday ẹ jẹ́ ká jọ gbọ́ òṣìyá ètò kó máa flow ẹ jẹ́ ká jọ gbọ́ lọ́jọ́jọ́ Monday látago 2 títí dàgo 4 Yèyé Abídèmí Olúkúewu látọ́kùn ètò wa ètò kó máa flow Olúọmọ Àmọ̀wí èmi gan gbọ́ ètò kó máa flow èmi ni à ń ṣe ọjọ́ ìbí à ń celebrate ìyàwó àgbà Alhaja Wale Sifatullah Àpínkẹ́ Adé tí gbogbo èèyàn mọ̀ sí Yèyé Abídèmí Olúkúewu Queen of Broadcasting ọbabìnrin pèdèpèdè ọbabìnrin sọ̀rọ̀sọ̀rọ̀ kí Ọlọ́run dákun kí má ṣàjẹ́ kí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú ọlá ńlá àti àlàáfíà àlùbáríkà lọ́gbọ̀ọ́ Muhammad Yèyé Olúkúewu ohun tí èmi mọ̀ wọ́n sí ni wípé màmá ọlọ́mọ wẹ́wẹ́ tó jẹ́ pé àtọmọ ọlọ́mọ àti ọmọ tí wọ́n ni wọ́n kó mọ́ra mo mọ̀ pé pẹ̀lú eléyìí tí wọ́n ń ṣe yìí Ọlọ́run á bá mi ṣẹ̀san olóore fún wọn ọ̀dẹ̀ ní jábọ́ láéláé òkè gíga tí wọ́n wà yẹn wọ́n ní jábọ́ àlùbáríkà lọ́gbọ̀ọ́ Muhammad happy birthday to you mommy long life and prosperity inshallah. Again. Orúkọ mi ni Princess Donna Àjàlá. Yèyé Abídèmí Olúkúewu jẹ́ ọ̀gá mi gidigidi gan-an ni èèyàn tí èèyàn kò lọ́nà téèyàn sínú èèyàn ọ̀gá takuntakun téèyàn ń bá ṣiṣẹ́ ó jẹ́ pé ó fẹ́ràn ọmọọṣẹ́ tó jẹ́ pé kò lè fi ìfọ̀kàn tó fi ní àwọn ọmọọṣẹ́ lára ọ̀gá kan máa ní èmi lọmọ wọn nítòsí lókè àjèjì lábẹ́ òkúta ọmọ ẹni fún mi tọ́mọ làjẹ́ ẹrú mọ sá àjọba lẹ́nu happy birthday long life. Prophet Stephen Adéwùmí tí gbogbo èèyàn mọ̀ sí bàbá Dominion mo jẹ́ olùṣọ́ àgùntàn nínú ìṣẹ́ ìránṣẹ́ Reign of Abundance International Prayer Ministry. Mo wá láti grace birthday program Yèyé Abídèmí Olúkúewu. I know her, she's a presenter. I love her program on every radio station she has been doing it. Wọ́n jẹ́ ẹni tó wà inspirational àná Ọlọ́run ti lò wọ́n fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Àwọn tí wọ́n rò pé kò lè jẹ́ kankan mọ́ Ọlọ́run ti dá wọ́n ti lo obìnrin yìí fún wọn torí ẹ̀ la ṣe wá sí ọjọ́ ìbí wọn láti wá kí wọn kú oríire. Adẹ̀gbàdúrà pé ẹ̀mí wọn máa gùn wọ́n máa ṣe rere láyé. Gbogbo nǹkan tí wọ́n bá ń dáwọ́lé ló máa ṣe rere. Inú wa dùn láti associate mọ́ wọn. Yèyé Abídèmí Olúkúewu, we wish you happy birthday, long life and prosperity. I endorse this TV that everybody should start watching Fly TV on YouTube. I love their program. God bless them. Fly TV Nigeria, God bless you. Watch it, you are blessed. Akíndélé sọ̀rọ̀sọ̀rọ̀ bíbí tí wọ́n ti wà ní bẹ̀rẹ̀ látòrí my father says Abdulyomi Matẹ̀lé Hallelujah àjọwà bínú mi. Ẹ jẹ́ kí n kí ìyáàfin ìyá gómìnà tuntun Tẹ́ni Ọlábẹ́lú bóyá ìyá Obama ní báyà àbíyá Trump àbíyá Sanwó-Olú ìyá Sanwó-Olú ìyá gbogbo lóríire ìpínlẹ̀ Èkó Tẹ́ni Ọlábẹ́lú mo kí ẹ̀ náà kó jókòó bákan náà mo kí Mojí Ẹlẹ́jà ọmọ ìyá mi ní ìgbàgbé fún mi iwájú láwọn àgbẹ̀ iwájú ọjọ́ báyìí tí wọ́n máa lọ sí pẹ̀lú àṣẹ ìdùnnú gbogbo kìrìkìrì sọ̀rọ̀sọ̀rọ̀ tó wà bí akí láì nípa àkókò ṣòfò wọ́n ní oní nǹkan là ń jẹ́ kó ṣe ẹni tá a bá lè tó ní ẹ̀ka àyè. ìdílé ẹ keep watching ẹ ti wò tẹ́lẹ̀ náà ṣùgbọ́n wọ́n ta wà lójú kiri ẹ̀jẹ̀ ẹ̀ fojú ẹ̀ tó bá ń gbọ́ ṣe kiri. akí bàbá wa aláṣẹ Fasco bread tí wọ́n wà ní kò ní bàjẹ́ sà. olùfẹ́ ni ọmọ yẹn ambassador Dr. Abdulyomi gbogbo àwọn bíi Yèyé Abídèmí Olúkúewu a professional broadcaster from United States of Abẹ́òkúta sí Ìlàwó ẹ̀káàbọ̀. bákan náà kí Ahmed Àkàndá Elédùmarè tí yóò fi bínú sí láti adé ọ̀dọ́ ẹ̀dá yìí àpò àkókò àti ẹ̀kọ́ àkókò náà ló bá àwọn ọ̀dọ́ Ahmed owó ní ṣúró bí alágbádá ẹ̀jọ̀ pípa wa tí
àti dé láti gbogbo alẹ́ ìpínlẹ̀ pé àkàbọ̀ next aṣíwájú bàbá tóbi India. Fly TV Nigeria. Bọ́dà gbogbo ẹ̀yin ṣe ní Fly TV Nigeria oníkẹ́ máa wù ẹ máa wù. àti bàbá tóbi ní ọ̀ àmọ́ ìwé ọ̀fẹ́sẹ̀ o. Mo sọ fún yín bákan náà kí ìyá wa aláṣẹ àtolùdarí ilé aṣọ òkè. Keep watching ilé aṣọ Fly òkè TV àtọ̀kọ̀ ìsàlẹ̀ sí ẹ̀yìn àpínpẹ̀ oyinlọ́wọ́ ṣùgbẹ́ oyinlọ́wọ́ fíìmì ìdíjà alílóyìn ti pa máìkì méjèèjì papọ̀ sí ní lẹ́nu ẹni lẹ́nu sí ẹgbẹ́ àtúnmí. adúgbò pọ̀lọ́ àwọn pẹ̀lú àwọn tó wà nílò nílé wọn wà wájú lọ pàdé tí orúkọ mi lẹ́yìn ààrẹ àdìo ìtúgbò èèyàn mọ̀ sí afẹ́fẹ́ ọ̀rọ̀ God bless you. Thank you. Wọ́dà investment akíwọ́n káwọ̀ sí àmì wa ẹ̀ṣọ́ dákẹ́lọ́mọ kí ìyá wa sọ̀rọ̀ ìyá Obama. We are here to celebrate Yeye Abidemi Olukoya because she's worth celebrating. She's a senior colleague. She's a nice person. In fact, we are here to celebrate an icon, a broadcasting guru, a real gem. Today, we want to celebrate her, and I'm wishing her long life and prosperity. Inshallah. Thank you. Wow, Yeye Abidemi Olukoya is a very, very generous person. She's very generous. She's a nice person, but she's wow. Thank you very much. My name is Adepeju. So what do you want to say about the Abidemi Olukoya? Abidemi Olukoya is a friend and very loving and caring. She's a very nice person. So I just want to wish her happy birthday. Long life and prosperity. What do you want to tell us about the Abidemi Olukoya? She's a friend. She's very loving and very caring. She's so nice. So I'm using this opportunity to wish her happy birthday. Long life and prosperity. Many more years in health and wealth. My name is Ojolape Abidori. I'm here to celebrate a birthday party with Abidemi Olukoya. She's a friend of mine, very humble lady, very nice and very kind. Today is a birthday party. I'm here because of her. I wish her very happy returns and long life. Long life. Abidemi is a kind of a person that is very young, likes to respect her feelings. She's a nice person, I love her and I wish her many happy returns. So today I wish you many happy returns and long life. Many years to come, health and physical health. Thank you. My name is tó jẹ́ pé tọ́ọ̀bù wa láti gba máa ní ìgbà ó ṣe kí ilé ìwé yàyà bẹ̀rù ó jẹ́ tó máa ń gbé àṣà lárugẹ ó jẹ́ gbé àwọn wa náà lárugẹ orí ẹ̀ láti wá nílẹ̀ náà lọ́jọ́ ọmọ tó ga ọmọ tó kán èdè Yorùbá lé lórí ẹ̀ láyẹyẹ tí òkè fún báyìí ọmọ tó gbọ́ nípa nímọ̀ lẹ́gbẹ̀ẹ́ gbogbo èèyàn máa ń fẹ́ sí wọn. I wish many happy returns. Èyí sọ̀rọ̀ tó fèrègédé láwùjọ àkọ́kọ́ láyé orí ẹ̀ ẹ̀mí àti ìfọ̀ lógo ayé kí á pọ̀ kárí gbogbo àgbáyé. Just bring am go again. Orúkọ mi ni Alájà Nífẹ̀ẹ́ Òjò Sanni tí gbogbo èèyàn mọ̀ sí Ọya Mo kí ọlọ́jọ́ òkú pé aṣọ ọ̀pọ̀lọpọ̀ sí láyé. Abidemi Olukoya jẹ́ èèyàn kan pàtàkì tó jẹ́ pé kò ṣeé má ṣe irú eléyìí. Orúkọ ẹni tó kóyàn mọ́ra ni ó dẹ̀ ń ṣe fún aláìní. Tó o di dandan pé káwọn èèyàn náà kàn celebrate. Mo gbà ládùúrà pé kò ní fi ọdún yìí ṣàṣeyọrí.
gbogbo ọ̀pọ̀ àyájọ́ máa lọ sókè sí lágbára ọlọ́run ọdún yìí á jọ́dún ayọ̀ sí lágbára ọlọ́run á jẹ́ bẹ̀rẹ̀ oríire fún lóògùn ọlọ́run bẹ́ẹ̀ ló máa rí ẹ̀yin náà ẹ ṣé adúpẹ́. ẹ̀yin náà ẹ ṣé adúpẹ́ láì TV YouTube gbogbo ìyẹn máa wò ó tó dáa ni. ẹ máa ń gbé fẹ́nu kẹ máa ń wo bí ibi ìlú kẹ máa wọ ẹ máa wulẹ̀ wò mí tó ọdún ọlọ́sọ̀ ti ṣe sáré mọ gbérédé Yorùbá tó púpọ̀ lẹ́gbọ́ ọmọ Yorùbá ti ẹni gbọ́ gbogbo Yorùbá làgbédé bẹ́ẹ̀nà gbogbo Yorùbá kò ní wọ́n mi àṣà àti ṣe kò ní parẹ́ Olódùmarè jọ̀wọ́ yín láàbùrú Odùduwà ọ̀rọ̀ mi yàn ó jọ̀wọ́ yín ọ̀rọ̀ wa yàn pérégedé àti tèmi láti bá ti kọ́ dáwà o àwa ò sí níbi ìgbé kárí èyí tó dá àwa lọ sẹ́yìn ká tó máa lọ èyí tó dá o. Orúkọ tèmi ni Ọdún Ọlọ́sàn títa rẹ bọ́ọ̀sì gbogbo Yorùbá mo jẹ́ ọ̀kan nínú ẹgbẹ́ AOF ẹgbẹ́ Abídèmí Olúkúè èyí ìpín ọ̀pọ̀ káńsì mo lè jẹ́ kòókì nínú ẹgbẹ́ yẹn èmi ni tẹ́sọ̀rọ̀ ẹgbẹ́ yẹn akápọ̀ ẹgbẹ́ tó wíwá bí mi lónìí ó pín sí ọ̀nà tó pọ̀ ìyá Abídèmí Olúkúè owó jẹ́ sọ̀rọ̀ lórí rédíò tẹlifíṣàn ó lè jẹ́ èèyàn tó dáa gan ó dáa sọ́mọdé lágbàlagbà táwa náà ó kọ́mọdé mọ́ra ó kágbà mọ́ra òfìṣẹ́ yàṣẹ́ òfìṣẹ́ fiṣẹ́ nígbà tó dáa gan ó dáa gan gbogbo àdébí lónìí nítorí ìṣẹ̀ láyé wá bí lónìí ó tọjọ́ bí lónìí láti débí lónìí sọ torí bó tọjọ́ bí lónìí láti débí lónìí lágbára Ọlọ́run á dẹ̀ ṣe púpọ̀ ọdún láyé á ṣe ọ̀pọ̀ ọdún láyé lágbára Ọlọ́run kò ní mọ̀ nira á ṣe jù bẹ́ẹ̀ lọ lágbára Ọlọ́run ẹ ṣe gan ẹ ṣe. Abídèmí Olúkúè ọmọ ọdún ní àlejò àwọn aṣọ́nà mi lónìí ọ̀gá mi yèyé alálùbáríkà ó máa ń gbé wọn dé a máa ń gbádùn wọn dáadáa ìyá alálùbáríkà ìyá láàánú mi yèyé ẹ̀ ní jábọ́ pẹ̀lú ògbọ́n lọ́hùn máa ń yẹ Matthew olódi o. Thank you very much for celebrate with Abídèmí. Ẹ ṣé o, ẹ bá máa wò láì tí ní kẹ́ ẹ máa wò mo endorse the FC Biggy. Thank you very much. Láwa ní City Hotel orílẹ̀ Agége láwa. Ayọ̀ bí ló ṣe jẹ́ báyìí. Yèyé Abídèmí Láì TV ní kẹ́ ẹ máa wò.